ẹ máa gbọ́ o ẹ̀yin èèyàn ibi tẹ́ ẹ ti mọ̀ yìí pé Mr. Jamiu Adégúnwà yìí olójòrò ẹ̀dá ni ó fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pé òun ọmọ kéwú ó ní ọ̀rọ̀ kéwú kọ́ ó ló ṣe wá gbọ́ tafsiri Ibn Kathir yìí ẹ kàn bí ìwọ gẹ́gẹ́ ó ti fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ ó dẹ̀ ní èmi tí mò ń sọ̀rọ̀ yìí inú mi dùn pé ó certify mi Mr. Jamiu Adégúnwà thank you for the commendation I love that ó ní ajígini kéwú lọ́kàn mọ̀ ó fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pé mọ́mọ́ kéwú ó sì fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ fúnra rẹ̀ wípé ọ̀rọ̀ kéwú ni wọ́n bá ń sọ ọmọ kéwú bá ọ̀ wá mọ kéwú tafsiri Ibn Kathir bóun ló ṣe á rí tú àwọn aláròbọ̀ kéwú ní ń tú kéwú fún ọ torí o lè súnmọ́ àfáà olóríire tó jẹ́ àfáà onímímọ̀ kó wá encourage rẹ lórí pé kó máa dá sọ̀rọ̀ kéwú Agége tí wọ́n ti fà ọ́ mọ́ra in tí wọ́n fi fà ọ́ mọ́ra má ṣe mistake o wọn ò gbé ọ sórí wípé àfáà oníkéwú ni ọ́ o wọ́n ní fíìdì rẹ ẹnìkan kan ọmọ bàbá Lágége jẹ́ o ló kọjẹ́ lórí ọ̀rọ̀ yẹn o ẹnu pé ń tèmi kàn rí pé ṣùgbọ́n torí pé òun ọmọ yìí náà ni nígbà tí bàbá Lágége wà tòní Ọlọ́run ṣàlékún àlàáfíà wọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn wọ́n ní fíìdì oní comparative iná fi dákọ̀ Malami Yusuf Adépọ̀jù ńgbà náà torí pé Malami Yusuf Adépọ̀jù comparator ni wọ́n ìwọ náà comparator ni ọ́ àbí àwọn wá ń fẹsẹ̀ ìntọ́ ọmọ rinlẹ̀ ni kìí ṣe pé wọ́n gbà ọ́ lóní mímọ̀ Lágége o mo fọlọ́gbùra yìí sì ṣàbòsí tí mò ń wí ó ṣe rí lọ́kàn mi nu ìtẹ́mi kan rí ń bẹ̀ ní pé ok àbá tí mo gbé sórí àga mímọ̀ ń bẹ̀ yẹn ìní ń jẹ́ kó rò pé wọ́n ti fóun ní certification Lágége pé òun náà lè máa játọ́ sí kéwú nígbà tó ọlọ́run mọ kéwú ó ṣe àmọ́ tafsiri Ibn Kathir tó bá jẹ́ wípé ẹ̀kọ́ ìwé tó kà gẹ́gẹ́ yí ọ ẹni èdè tí wọ́n bá translate ó yẹ kó o lè mọ̀ pé translation yẹn láyé kò lè encompass the real concept of the first language abadan kò sí tó láyé ẹ gbọ́ kò sí tí ó lọ translate èdè kan sédè míì torí ẹ̀ náà fi pín translation sí ọ̀nà tó pọ̀ direct translation bẹ indirect translation bẹ so wọ́n ń pe àwọn táríjámà kan ní táríjámà dẹ̀ndẹ̀lẹ̀ àwọn rudimentary levels of translation iná fi ń pe translation yẹn ní word for word translation irú rẹ̀ ní Mr. Jamiu ń ṣe ní Kùránì àwọn tó ṣe pé wọ́n wà á fẹ́ máa fadàrúdàpọ̀ ṣé báwọn á ní máa padà yẹjú àyàtún muhkamatun wà ukharu mutashabiyatun ìntẹ̀yìn ọ̀bà kọ́kọ́ rí pé Mr. Jamiu kò lè mọ̀ túmọ̀ pọ́ìntì mi tún ìntẹ̀yìn ọ̀bà kọ́kọ́ rí pé bí elédè ṣe kọ́ ó lè mọ̀ túmọ̀ pronunciation ló ṣáájú meaning ìntẹ̀yìn ọ̀bà rí pé ó lè mọ̀ túmọ̀ ìyẹn lọ́fà tó fi jẹ́ pé àwọn bàbá wa ń jọun ọlọ́run mọ́sà ṣàlékún ọlọ́run bá ní kẹ́ gbogbo àwọn tó ti lọ bá ní ṣàánú àwọn tó ṣẹ́kù àwọn bàbá wa ń jọun tí wọ́n bá lọ kéwú wọ́n kọ́kọ́ kọ́ èdè àáfàá tí wọ́n lọ kéwú lọ́dọ̀ rẹ̀ kí wọ́n tó kọ́ kéwú ní ẹ̀fí máa fẹ́ lé kéwú àwọn àgbájọ́ ṣe àyínbà kófin àgéńbà kófin nú àrà wo àbùbá sédè Yorùbá nù sédè Yorùbá ni ṣímèrúwa èdè Haúsá ni so ẹni tó bá fẹ́ lọ kéwú lọ́dọ̀ àwọn Haúsá níjọ́un yóò kọ́kọ́ kọ́ èdè Haúsá un torí pé inú ó fi rọrùn láti lè gbọ́n tí ń wíyé Mr. Jamiu Adégúnwà ẹni tí ó bá ṣe wáàsí pẹ̀lú Kùránì àtàbí ìfì ànẹ́bì yóò kọ́kọ́ gbọ́ èdè Lárúbáwá yé ṣímèrúwa ìtumọ̀ rẹ̀ ní pé ṣìn tá a pè tá a fọ̀n tó jáde lẹ́nu rúwá omi ní jẹ́ bẹ́ẹ̀ ẹ rí pé wọ́n ní sin ṣímèrúwa tó bá fẹ́ pé ṣínù ṣímèrúwa sh ṣímèrúwa nítorí pé tó o bá pè
omi ó jáde lẹ́nu rẹ̀ ṣé Yorùbá ní èdè Haúsá nìyẹn àbí òye sọ ẹni tí ó bá tú Lárúbáwá náà tí ó bá tú ń tọ́ yẹ pé Lárúbáwá wọn fi gbé kalẹ̀ ó gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ Lárúbáwá yẹn náà. So word for word translation kò ń ṣe translation torí ààyè tó rẹ́sẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n bá ti jíngiri rudimentary level of translation wọn ò bí ọ pé ní tí wọ́n fẹ́ gbé fáwọn kọ́ wọ́n ti lọ mo wà pé wọ́n pé ó ti ń gbé bọ̀ sí ẹjọ́ má bínú tí a mọ̀ kíní yìí. ẹ máa gbọ́ o ẹ̀yin èèyàn ibi tẹ́ ẹ ti mọ̀ yìí pé Mr. Jamiu Adégúnwà yìí olójòrò ẹ̀dá ni ó fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pé òun ọmọ kéwú ó ní ọ̀rọ̀ kéwú kọ́ ó ló ṣe wá gbọ́ Tafsiri Ibn Kathir yé ẹ kàn bí ìwọ gẹ́gẹ́ ó ti fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ ó dẹ̀ ní èmi tí mò ń sọ̀rọ̀ yìí inú mi dùn pé ó certify mi Mr. Jamiu Adégúnwà thank you for the commendation I love that ó ní ajígini kéwú lọ́kàn mọ̀ ó fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pé mọ́mọ́ kéwú ó sì fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ fúnra rẹ̀ wípé ọ̀rọ̀ kéwú ni wọ́n bá ń sọ ọmọ kéwú gbà ọ̀ wá mọ kéwú Tafsiri Ibn Kathir bóò ló ṣe á rí tú. àwọn aláròbọ̀ kéwú ní ń tú kéwú fún ọ torí ò lè súnmọ́ àfáà olóríire tó jẹ́ àfáà onímímọ̀ kọ́ wá encourage rẹ lórí pé kọ́ ọmọ dá sọ̀rọ̀ kéwú. Agége tí wọ́n ti fà ọ́ mọ́ra in tí wọ́n fi fà ọ́ mọ́ra má ṣe mistake o wọn ò gbé ọ sórí wípé àáfà oníkéwú ni ọ́ o wọ́n ní fíìdì rẹ ẹnìkan kan ọmọ bàbá Lágége jẹ́ o ló kọjẹ́ lórí ọ̀rọ̀ yẹn o ẹnu pé ń tèmi kàn rí pé ṣùgbọ́n torí pé òun ọmọ yìí náà ni nígbà tí bàbá Lágége wà tòní Ọlọ́run ṣàlékún àlàáfíà wọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn wọ́n ní fíìdì oní comparative iná fi dákọ̀ Malam Yusuf Adépọ̀jù ńgbà náà torí pé Malam Yusuf Adépọ̀jù comparator ni wọ́n ìwọ náà comparator ni ọ́ àbí àwọn wá ń fẹsẹ̀ ìntọ́ ọmọ rinlẹ̀ ni kì í ṣe pé wọ́n gbà ọ́ lóní mímọ̀ Lágége o mo fọlọ́bùra yìí sì ṣàbòsí tí mò ń wí ó ṣe rí lọ́kàn mi nu ìtẹ́mi kàn rí ń bẹ̀ ní pé ok àbá tí mo gbé sórí àga mímọ̀ ń bẹ̀ yẹn ìní ń jẹ́ kó rò pé wọ́n ti fóònù ní certification Lágége pé òun náà lè máa játọ́ sí kéwú nígbà tó ọlọ́run mọ kéwú ó ti ṣe àmọ́ Tafsiri Ibn Kathir tó bá jẹ́ wípé ẹ̀kọ́ ìwé tó ọkà gẹ́gẹ́ yí ọ ẹni èdè tí wọ́n bá translate ó yẹ kó o lè mọ̀ pé translation yẹn láyé kò lè encompass the real concept of the first language abadan kò sí tó láyé ẹ gbọ́ kò sí tí ó lọ translate èdè kan sédè míì torí ẹ̀ náà fi pín translation sí ọ̀nà tó pọ̀ direct translation bẹ indirect translation bẹ so wọ́n ń pe àwọn táríjámà kan ní táríjámà dẹ̀ndẹ̀lẹ̀ àwọn rudimentary levels of translation iná fi ń pe translation yẹn ní word for word translation irú rẹ̀ ní Mr. Jamiu ń ṣe ní Kùránì àwọn tó ṣe pé wọ́n wà á fẹ́ máa fàdàrúdàpọ̀ ṣé báwọn ni máa padà yẹjú àyàtún muhkamatun wà ukharu mutashabihatun ìntẹ́yìn ọ̀bà kọ́kọ́ rí pé Mr. Jamiu kò lè mọ̀ túmọ̀ pọ́ìntì mi tún ìntẹ́yìn ọ̀bà kọ́kọ́ rí pé bí elédè ṣe kọ́ ó lè mọ̀ túmọ̀ pronunciation ló ṣáájú meaning ìntẹ́yìn ọ̀bà rí pé ó lè mọ̀ túmọ̀ ìyẹn lọ́fà tó fi jẹ́ pé àwọn bàbá wa ń jọun Ọlọ́run mọ́sà ṣàlékún Ọlọ́run bá ní kẹ́ gbogbo àwọn tó ti lọ bá ní ṣàánú àwọn tó ṣẹ́kù àwọn bàbá wa ń jọun
tí wọ́n bá lọ kéwú wọ́n kọ́kọ́ kọ́ èdè àáfàá tí wọ́n lọ kéwú lọ́dọ̀ rẹ̀ kí wọ́n tó kọ́ kéwú ní ẹ fi máa pẹ́ lé kéwú àwọn àgbájọ ṣe àyínbà kófin àgéńbà kófin nú àrà wo àbùbá sédè Yorùbá nù sédè Yorùbá ni ṣímèrúwa èdè Haúsá ni so ẹni tó bá fẹ́ lọ kéwú lọ́dọ̀ àwọn Haúsá níjọ́un yóò kọ́kọ́ kọ́ èdè Haúsá wọn torí pé inú ó fi rọrùn láti lè gbọ́n tí ń wíyé Mr. Jamiu Adégúnwà ẹni tí ó bá ṣe wáàsí pẹ̀lú Kùránì àtàdí ìdí ànábì yóò kọ́kọ́ gbọ́ èdè Lárúbáwá yé ṣímèrúwa ìtumọ̀ rẹ̀ ní pé ṣìn tá a pè tá a fọ̀n tó jáde lẹ́nu rúwá omi ní jẹ́ bẹ́ẹ̀ ẹ rí i pé wọ́n ní sin ṣímèrúwa tó bá fẹ́ pé ṣínù ṣímèrúwa sh ṣímèrúwa nítorí pé tó o bá pè omi ó jáde lẹ́nu rẹ̀ ṣé Yorùbá ní èdè Haúsá nìyẹn àbí òye so ẹni tí ó bá tú Lárúbáwá náà tí ó bá tú ń tọ́yẹ pé Lárúbáwá wọn fi gbé kalẹ̀ ó gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ Lárúbáwá yẹn náà so word for word translation kò ń ṣe translation torí ààyè tó rẹ́sẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n bá ti jíngiri rudimentary level of translation wọn ò bí ọ pé ní tí wọ́n fẹ́ gbé fáwọn kọ́ wọ́n ti lọ mo wà pé wọ́n pé o ti ń dé bọ̀ sí ẹjọ́ má bínú tí a mọ̀ kíní yìí